ọ̀rọ̀ di gídígbò àwọn ọmọ Wike fi tipátipá gba ilé ẹgbẹ́ PDP l'Àbújá níbi tí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú PDP yóò yọrí sí àti ibi tí ọ̀rọ̀ àwọn aṣáájú ẹgbẹ́ náà pàápàá yóò gbà kò tí ì sẹ́nìkan tó lè sọ o. ohun tó ṣẹlẹ̀ ní ọjọ́ ajé Monday ọjọ́ 7 oṣù kọkànlá ọdún 2025 yìí yóò wà nínú àkọsílẹ̀ láéláé ni. ọjọ́ tí àwọn ọmọlẹ́yìn Nyesom Wike mínísítà ìlú Àbújá nínú ẹgbẹ́ PDP fa gídígbò níwájú ilé ẹgbẹ́ náà tí wọ́n ń pè ní Wadata Plaza nílùú Àbújá tí wọ́n sì fipá gba ilé ẹgbẹ́ náà tí wọ́n ní àwọn kò gbọ́dọ̀ rí alága ẹgbẹ́ ọ̀hún gan-an níbẹ̀ mọ́ pé ó di láéláé pọ́ngbá. ṣe ní ọjọ́ sátidé tó lọ yìí lẹ́yìn tí ilé ẹjọ́ ti dájọ́ pé àwọn PDP kò gbọ́dọ̀ ṣe ìpàdé wọn tí wọ́n ti ní àwọn fẹ́ ṣe nìbàdàn lọ́jọ́ 15 sí 16 oṣù yìí tẹ́lẹ̀ àwọn àgbààgbà ẹgbẹ́ náà sáré ṣèpàdé wọ́n sì fìbínú yọ àwọn èèyàn Wike dànù kúrò nínú ẹgbẹ́ wọn. wọ́n ní àwọn gan ni wọ́n ń gbẹ̀yìn bẹ́bọjẹ́ fún ẹgbẹ́ àwọn pé àwọn ni wọ́n wà nínú PDP àmọ́ tó jẹ́ Wike ni wọ́n ń ṣiṣẹ́ fún. Wike sì rèé APC lòun ń ṣiṣẹ́ fún. ẹni tó jẹ́ aṣáájú àwọn tí wọ́n yọ yìí ni Sam Awọn akọ̀wé ẹgbẹ́ náà tẹ́lẹ̀. òun àtàwọn tó kù ẹ̀ ní àwọn àgbààgbà ẹgbẹ́ náà yọ wọ́n ní àṣebàjẹ́ ni gbogbo wọn. àmọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n yọ Awọn lòun náà ti pè pàdé míì ó sì ní òun náà yọ alága ẹgbẹ́ wọn Umaru Damagan àti àwọn èèyàn tiẹ̀ náà pé wọn ò gbọ́dọ̀ pe ara wọn ní ọmọ ẹgbẹ́ PDP tàbí olóyè ẹgbẹ́ náà mọ́ níbì kankan títí di oṣù kan gbáko. ohun tó ṣẹlẹ̀ nìyẹn o tí ọ̀tún ní àwọn yọ òsì tí òsì ní àwọn yọ ọ̀tún. àwọn àgbààgbà ní àwọn yọ àwọn ọmọ Wike nínú ẹgbẹ́ àwọn ọmọ Wike náà ní àwọn yọ alága àtàwọn àgbà ẹgbẹ́ náà dànù. ńlọrọ̀ bá di rúdurùdu. kò wá sẹ́ni tó ronú pé ibi tí àwọn èèyàn náà yóò bá jáde rèé ìyẹn àwọn èèyàn ti Wike. ohun tó ṣẹlẹ̀ ni pé lójijì ni wọ́n kó èrò rẹpẹtẹ lẹ́yìn tí wọ́n sì gba ọ̀nà ilé ẹgbẹ́ náà lọ nílùú Àbújá. orin tí wọ́n ń kọ àti àwọn adìgbòlùjà tó wà lẹ́yìn wọn kò jẹ́ kí ẹnikẹ́ni lè dúró. àwọn òṣìṣẹ́ wọn pàápàá kò mọ ọ̀nà tí wọn yóò gbà nígbà tó jẹ́ Awọn ni akọ̀wé ẹgbẹ́ náà tẹ́lẹ̀. kọ́kọ́rọ́ ọ́fíìsì ẹ̀ àti gbogbo ìwé ẹgbẹ́ níbẹ̀ àkàkà ẹ̀ ló wà. ọ̀rọ̀ náà sì dàrú mọ́ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ níbẹ̀ lójú nítorí wọn ò mọ ohun tí wọn ìbá ṣe gan-an. àti pé nígbà tó jẹ́ òun ni akọ̀wé yìí láti wọlé sí ọ́fíìsì tiẹ̀ kò le rárá. àmọ́ ó kù bí wọn yóò ṣe wọ ọ́fíìsì alága ìyẹn Umaru Damagan. ṣùgbọ́n alága tuntun tí àwọn Awọn yàn pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn ọmọ ẹgbẹ́ àti àwọn eṣin òkọ́kú tí wọ́n kó dání dìgbòlú ilẹ̀kùn ọ́fíìsì alága wọ́n sì ṣí gbayawu. níbẹ̀ ni Muhammadu Abdulrahman alága tí àwọn Wike yàn ti wọlé síbẹ̀ tó sì lọ tààrà sórí ìjókòó alága PDP gan. ó ní àwọn ti dé láti bẹ̀rẹ̀ iṣẹ́ àti pé ojúlówó iṣẹ́ àkọ́kọ́ tí òun yóò ṣe ní láti rí i pé gbogbo àwọn tí wọ́n ń jà nínú ẹgbẹ́ náà gbé ẹ̀wù ìjà wọn sílẹ̀ wọ́n sì pawọ́pọ̀ pẹ̀lú òun láti bá òun ṣèjọba ìjọba tuntun báyìí kí àwọn lè múra sílẹ̀ fún ìbò tó ń bọ̀ ní Nàìjíríà láìpẹ́ jọjọ. ẹ̀rín ni gbogbo àwọn tí wọ́n ní làákàyè fi ọ̀rọ̀ ọkùnrin alága pàjáwìrì yìí rìn nítorí kò tí ì sẹ́ni tó mọ̀ bóyá òun gan-an ni alága tàbí òun kọ́ àti pé bóyá ọ̀nà tó fi dé ipò alága yìí ni gbogbo alága ẹgbẹ́ PDP máa ń gbà láti di alága ẹgbẹ́ wọn. àmọ́ ní Wadata House yìí ní ilé ẹgbẹ́ àwọn PDP àwọn tí wọ́n tẹ̀lé Abdulrahman láti wá gba ipò alága náà kò sinmi bẹ́ẹ̀ ni wọn kò ṣetán láti gba ohunkóhun. ariwo tí wọ́n ń pa ni pé alága ẹgbẹ́ náà gan Umaru Damagan kò gbọ́dọ̀ dé ọ́fíìsì náà mọ́ o kó kúrò níbẹ̀ kíákíá ni. bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n jẹ́ àwọn ìgbìmọ̀ apàṣẹ ẹgbẹ́ náà tẹ́lẹ̀ wọ́n ní ẹnikẹ́ni kò gbọ́dọ̀ sí ní gbèrègbèrè ilé ẹgbẹ́ ọ̀hún àfi ẹni tí èṣù bá fẹ́ ṣe. àwọn èèyàn náà ní kò sí ohun kan tí àwọn fẹ́ ju kí gbogbo ayé pátá mọ̀ pé Abdulrahman ti gbàjọba àti pé Awọn ni akọ̀wé PDP nílé lóko lódò lẹ́yìn odi. wọ́n ní Damagan àti àwọn tí wọ́n jọ ń ṣe adarí ẹgbẹ́ náà àwọn ni wọ́n ń ba PDP jẹ́. àwọn tí àwọn sì ṣẹ̀ṣẹ̀ gbàjọba yìí
kò lè lajú sílẹ̀ kí àwọn máa wò wọ́n kí wọ́n túbọ̀ da ẹgbẹ́ náà rú sí i. wọ́n ní nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn ò fẹ́ rí ẹlòmíì tàbí ẹnìkan tí yóò ní òun olóyè ẹgbẹ́ PDP yọ àwọn èèyàn tí wọ́n bá gba ti Rahman àti Anyanwu yìí lọ. bó sì tilẹ̀ jẹ́ pé kò sí ẹnìkan tó kò wọ́n lójú, torí àwọn tí ìbá kò wọ́n lójú tí wọ́n jẹ́ ọmọ ìgbìmọ̀ àtijọ́ kò tí ì dé. ẹnìkan kò sì gbúrò Damagan alága tẹ́lẹ̀ fúnra ẹ̀. ìwọ̀nba àwọn tí wọ́n sì jẹ́ èèyàn wọn rọra fẹ̀yìn rìn lọ, nítorí bí wọn kò bá ṣe bẹ́ẹ̀ ọwọ́ tí àwọn èèyàn náà bá wá ẹnikẹ́ni tí wọ́n bá gbámú yóò farapa o. nídìí èyí sòsé ni wọ́n gbàjọba ilé ẹgbẹ́ náà, àfi bí èyí tí àwọn ológun ń pè ní kúù tí wọ́n bá gbàjọba lọ́wọ́ ara wọn, tàbí nígbà tí àwọn agbèrò bá gba gáréèjì lọ́wọ́ ara wọn. lóòótọ́ làwọn ọlọ́pàá sáré dé fìlàfìlà lẹ́yìn tí gbogbo ọ̀rọ̀ ti yanjú, tí gbogbo àwọn tí wọ́n wá ti rọ́wọ́ inú ilé ẹgbẹ́ náà tí wọ́n jókòó jẹ́ tí kò sẹ́ni tó ń bá ẹnìkan jà. ohun táwọn èèyàn sì ń sọ ni pé tó bá jẹ́ wàhálà gidi fẹ́ ṣẹlẹ̀ tó jẹ́ àwọn èèyàn náà fẹ́ para wọn tàbí ṣe ara wọn léṣe, ṣé wọn kò ti ṣe ohun tí wọ́n fẹ́ ṣe káwọn ọlọ́pàá tó máa sáré bọ̀ láago tí kò níye lẹ́yìn tí àwọn oníjàngbọ̀n náà bá ti lọ. bí èèyàn bá ń fẹ́ wòran sinimá òṣèlú tí kò bá rí, ohun tó ń ṣẹlẹ̀ sáwọn PDP yìí tó odidi sinimá oníwákàtí 3, nítorí kinní náà ò tí ì dé the end tí í ṣe òpin sinimá rárá. ó jọ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ eré ni, ibi tí yóò bá sì forí sọ gbogbo èrò ìwòran ni yóò rí i. Ọláìwọlá alága ló sáré ṣe àkọsílẹ̀ gbígbà tí àwọn èèyàn Wike gba ilé ẹgbẹ́ PDP nílùú Àbújá fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. a kú dédé àkókò yìí o.